ẹni tó ṣẹ̀gàn ẹni kó ṣe sọ̀rí àbí kò lè ṣe ni tó bá ti ṣe ó ti tàn o tàbí ṣùgbọ́n kan kò sí níbẹ̀ o. ọlọ́sẹ̀ bá mi King Saheed Osupa ẹ̀dá ojú mi ẹ̀dá mi má mọ̀ tọ́ ọlọ́sẹ̀ ọmọ yín ni mí. Bàbá ẹkùn lè pẹ́kun jẹ́ mẹ́kun kún lè pa bàbá ẹ̀ jẹ́ akọ̀ǹdú wúruwúru ni ẹ ṣáà mọ̀ bá mi. God bless you. Nínú lámbà yín náà la ti ń yọ. You dey give us motivation. Orin tó ní motivation lọ́wọ́ ó yá ó sọnù dànù bàbá àwọn ọmọ mẹ̀kẹ́mẹ̀. Ọlọ́run sẹ́ I'm sorry bá mi ẹ má bínú. Ọ̀rọ̀ orin yẹn ló dá àlàálẹ̀ ọ̀rọ̀ owó ni. Ó yá ìdọ̀bálẹ̀ fòyà díẹ̀ ṣáà ti gbólóhùn láyé mọ̀. Ó yá torí bá ń fáwọn ọ̀tá mi ó yá kọ́lọ̀ ló fa ọ̀tá mọ̀ kò sí wàhálà mọ̀ owó là ń wà tó bá dé láfẹ́ ń wà owó là ń wà ọmọ ẹ̀gbá òun gbàgbàkúgbà ajé I swear to God who made me I love who love me I care for who care for me I breathe for who breathe for me I love who love me King Saheed Osupa I love you my daddy. Ọlọ́run tẹ́lẹ̀ nu o bá mi ẹ má bà wọ́n tẹ́lẹ̀ nu o promotion là ń ṣe o ó sọkútù wọ̀wọ̀ ó tọ́ kíntùn ó tọ́ pinpin bá mi inú ogun lògó wà ní bógun lọ bá mi ẹ má bínú bá mi mo ní iyọ́ ni ìgbẹ́ ni distributor ló dá àlàálẹ̀ wọ́n ní àwọn distributor yín fẹ́ yọ orin mi àbọ̀ ti yọ́ ni ẹ ṣáà mọ̀ orin mo fi ń jẹun ó sáńlé ni mi mo sùn lábẹ́ bíríìjì rí náà bá mi ẹ ṣáà mọ̀ orin mo fi ń jẹun ẹja ìjì mi ẹ̀dá mi máa tọ̀ ọlọ́sẹ̀ King Saheed Osupa ó tọ́ kíntùn. ẹ̀yin fáǹsì mi ó sọnù lápá abẹ onínú fùfù ni mí ẹ ṣáà mọ̀ I don talk my mind ó ti lọ náà nìyẹn ṣẹ̀kọ́ tó ṣẹ́rí ẹ̀ kọ́ má lọ gbẹ̀yìn kúlé kọ́ má lọ fi gé orí ẹ̀ kọ́ má lọ ṣẹ́ orí ẹ̀ ẹ ṣáà mọ̀ ẹ̀yin fáǹsì mi tó bá rí bẹ́ẹ̀ dáríjì mi. King Saheed Osupa ọba orin ẹ má bínú dádì mi ọ̀rọ̀ owó ló fẹ́ dájà lẹ̀ kí ló ń bojú ọmọ ìyá jẹ́ kí ló ń jẹ́ kí bàbá àtọmọ jà ọ̀rọ̀ owó ni ọ̀rọ̀ owó orin òun ló fẹ́ dájà lẹ̀ because I want to collect the money ni mo gbọ́ pé ní wọ́n ti yọ orin àbọ̀ fẹ́ yọ òun ló ká mi lára ẹ má bínú sí mi no go spoil for me and you God bless you my daddy ọlọ́run sọ ẹ̀dá mi mọ́mọ́ tọ́ ẹ ṣáà mọ̀ ẹ̀dá mi mọ́mọ́ tọ́ ẹ bá dá mi mọ́mọ́ tọ́ mi ní ọtí yín sọ́tọ̀ bá mi God bless you no go spoil you Saheed Osupa ọba orin tó ń kọ fújì èmi lọkùnrin mẹ́ta ọkọ ìyàwó mi mo ń ṣe dáadáa ńlé òun ló dá àlàálẹ̀ Louis yẹn mo lò tó dá àlàálẹ̀ ẹ má bínú bá mi kò ní bàjẹ́ fún yín. ọlọ́sẹ̀ ẹ̀yin fáǹsì mi ẹ bá ń bẹ̀ wọ́n o ẹ ṣáà mọ̀ ohun tí mo fẹ́ jẹ mò ń wà o ọlọ́run ní jẹ́ kí n pàdé ohun tí ó jẹ mí ẹ̀nà bàbá ẹkùn lè pẹ́kun jẹ́ even gan mẹ́kùn náà lè pa àbẹ́ jẹ́ àjọ ń promote ara wa ni àjọ ń dún wúruwúruwúruwúru mọ́ra wa ni orin là ń kọ́ I do music for living mo fi ń ga wù owó ní promotion náà ni ẹ máa gbé ṣòfò à ẹ ń gbé ilé bẹ́ẹ̀ ni ó tọ́ pinpin promotion ni ó tọ́ pinpin ó tọ́ kíntò. Zaka tó sẹ́rí ẹkùn ni.